ayẹyẹ bàbá wa Chief Samson Eluwole tá mọ̀ sí Jinadu Ewele ibi ọjọ́ bíi bàbá la wà lẹ́ni bàbá ń ṣe 70 years dẹ̀wọ́ bó ṣe ń ṣe lórí nígbàtí aláti débẹ̀ torí tó bá ti jẹ́ àgbààgbà aláti débẹ̀ ká bá wọn ṣàjọyọ̀ a máa gbá ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbẹ̀ eléré a máa bá wọn fẹ́ wọn ṣe ìfọ̀rọ̀wérọ̀ bá ṣe ń ṣe lórí nígbàtí ń bí ẹ̀mí bàbá gbó wọn aṣọ̀pọ̀ ọdún láyé igba ọdún kan ni akínyìn sà. Musiliu adaṣọ fún jogun omi. kílẹ̀ ṣe ń bílẹ̀ ní ìjìlárí. À ń ṣe àjọyọ̀ ni à ń bá ìkan lára wa bàbá wa ẹ̀gbọ́n wa ọ̀rẹ́ wa à ń bá a ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ pé ó pé 70 ọdún láyé. Inú wa sì dùn púpọ̀ torí pé ìtàn tí wọ́n ń sọ nípa wa òṣèré ni pé a kì í pẹ́ láyé a kì í pẹ́ láyé ṣùgbọ́n a nígbàgbọ́ pé à ń pẹ́ láyé kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó abẹ́ ò ní dìgbòrò ṣùgbọ́n lónìí ọjọ́ ìbí là ń ṣe ọjọ́ ayẹyẹ ni. ó tó gbà wo tẹ́tí wọn bàbá wa tó ṣẹjọ́ ìbílẹ̀. ọjọ́ ta sí ilẹ̀ ta sí bàbá gan ò gbèrò pé òun fẹ́ ṣe tíátà olóògbé Ìṣọ̀lá Ògúnṣọlá ó máa ń dé sínú ilé wọn nílé Ifẹ̀ òun náà ló sì mú bàbá mọ́lé wọn mẹkáníìkì ni bàbá Jinadu ṣe ń gbà náà bí eré bí àwàdà báwa dé Jẹ̀bú báwa dé Èkìtì lòun náà fi do ní tíátà ṣùgbọ́n lónìí adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí wọ́n bá ń sọ̀rọ̀ ní tíátà nílẹ̀ Nàìjíríà lónìí ọ̀kan pàtàkì ní láàrin wa. ẹ bá mi ṣàdúrà ráńpẹ́ fún wọn ní ìtọ́jọ́jọ́ ìbílẹ̀. yóò gbó yóò tọ̀ bẹ́ẹ̀ ni torí àgbo ewu ń tọrẹ àdàgbà òmu ń tó ṣe àtàrí ẹ̀ gẹ́gẹ́ra mẹ́ta ságà ń tọ̀pẹ́ jẹ́jẹ́ lọ́kọ́ gbó jẹ́jẹ́ làdàgbó bígbìn bá pẹ́ láyé yóò rà kóró dàgbà lórílẹ̀. Jinadu Samson Eluwole ààrẹ àgọ́ of the source ó pẹ́ láyé ó láàárọ̀ ó sì jẹun ọmọ. orúkọ mi Taofik lórúkọ mi Salami lórúkọ bàbá mi èmi á máa pé èmi àdàbánijà òkè tìrì mọ́ wò ará àtàrọ̀ ọmọ arẹ́rú bèrè ni ọmọ agbẹ́mọ̀rú ọ̀ni ọmọ agbẹ́mọ̀rú òrì tí òru júmọ̀ ń dó sí orúkọ mi ni ẹ pẹ̀lẹ́. a rí ìbílẹ̀ ní kí nìkan tí ẹ̀ ṣe ń fi ti ẹ̀wà bílẹ̀. ẹ ṣe lénìí a wá ṣe ẹ̀yẹ fún bàbá wa tọ́lọ́ ń pé kí ọmọ wà láyé kó sì máa wà láàyè ní ìgbà tí wọ́n pé 70 years ẹ̀dá Samson Eluwole ààrẹ of source bàbá títẹ̀ òní bàjẹ́ láéláé bàbá tó bọ́ máa ń ṣe tó tún bá gbàlagbà ṣe
so bàbá pé 70 lénìí àwọn là ń ṣe ẹ̀yẹ fún wọn ti ọjọ́ bí lénìí ló jẹ́ kẹ́rin gbogbo àwọn àgbààgbà òṣèré àtọmọdé òṣèré ń bẹ̀ torí pé ọjọ́ bàbá tó bá àgbàlagbà ṣe tọ́dẹ̀ bá ọmọdé ṣe so ìdí tá a fi wà ń bíbá ilé nìyí yẹn ilé wọn láwa yìí nídìí ìrókò nílùú Ìbàdàn. ìgbà wo tẹ́ ti mọ bàbá. mo ti mọ̀ wọ́n ní ìsìn yọ̀bẹ̀ tó bóyá kí n pé 50 years tí mo ti mọ̀ wọ́n 50 years tí mo ti mọ̀ wọ́n tí mo ti súnmọ́ wọn dáadáa ó ti lé ní 50 years bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. irú ìwà wo lẹ́rù ní bàbá ní táwọn èèyàn náà lè mú lò nínú ìwà dáadáa tí bàbá ní. inú wa tí mo rò pé tí mo mọ̀ pé wọ́n ní ni pé brother Samson bàbá ò fẹ́ èèyàn jẹ kò dẹ̀ fẹ́ kéèyàn nígbèrágà ẹ̀dákẹ́dà tó bá rẹ̀ ńlẹ̀ wọ́n máa ń sọ pé ìwọ tó bá rẹ̀ ńlẹ̀ ni Ọlọ́run bá gbéga because tó máa ń fi tí wọ́n ṣe àkàwé fún gbogbo àwọn ọ̀dọ́ tó wà lẹ́yìn wa tó ń bọ̀ wípé táwọn bá lè ní ìrọ̀rí láti ṣe mọ́níjà àìsàn bẹ̀bẹ̀ fún àìmọye ọdún tí Ọlọ́run gbá kàn tún wà bá lágbà táwọn ti ń lórúkọ tí àwọn ọ̀dẹ̀ bàjẹ́ tí àwọn ọ̀dẹ̀ rí àgbàlagbà fín táwọn ọ̀rọ̀ ọmọdé fín definitely ìrẹ̀lẹ̀ táwọn ní sọmọdé sí àgbàlagbà ló jẹ́ kí àwọn ìtùlẹ̀ mọ́ ló jẹ́ kí àwọn tayọ láàrin ẹgbẹ́ àwọn so brother Samson jẹ́ni tó yẹ pé ó wà very very humble man so wọ́n nice gan ó bá ọmọdé ṣe ó bá àgbàlagbà ṣe ṣùgbọ́n kíní kan ni Samson díìnì kò fẹ́ yàn jẹ́ o ọkọ̀ yàn jẹ́ kẹfẹ́ kí wọ́n yàn ọmọdé jẹ bẹ́ẹ̀ bá yàn jẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọmọ ń bínú so irú èèyàn tó lọ dá ọmọ nìyẹn. bàbá wa Samson gbogbo gbàtẹ́ lò láyé wọn ò ní fẹ́ gbà fún yín ló jẹ ká. wàhálà àwọn èèyàn sàmì yẹn lára. màá sọ lẹ́ẹ̀kan sí i mo fẹ́ kẹ́ ẹ sàmì yẹn ẹ lè jẹ́ ká yín lára kẹ́ ẹ dìde ṣe ẹ jẹ́ kí bàbá rí yín ká mọ̀ pé ẹ fẹ́ràn àwọn. bàbá Jinadu mo ní gbogbo gbàtẹ́ lò láyé wọn ò ní fẹ́ gbà fún yín ló jẹ ká ayé rí. àwọn èèyàn fẹ́ràn bàbá yìí àdúrà kan nìyẹn ó kù méjì àdúrà ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn kan wà tí wọ́n máa ń ṣòwò ọmọ ṣùgbọ́n tí wọ́n ní jèrè ọmọ irọ́ nọ́mbà wa ti tọ́lẹ̀ tí wọ́n nù. bàbá Jinadu ẹ ti ṣẹ́gun sílẹ̀ nínú rọrùn ẹ tó jẹ ọmọ. ó ti rẹ àwọn èèyàn. Ọlọ́run ọ̀jẹ́. bàbá máa ń fojú ẹ̀gbẹ́ kan wo iṣẹ́ tó ní mọ́ lo glasses wọ́n rí gbogbo ẹ̀dẹ́ wa náà dámọ̀. mo tún fẹ́ sọ́lẹ̀ kan sí mo ní pé lágbára Ọlọ́run ẹ jò ń jẹ ọmọ. Àmín Jésù. ó kàdúrà ẹlẹ́ẹ̀kẹta tí mo bá ti ṣe àdúrà ẹlẹ́ẹ̀kẹta yẹn àmì méje lẹ́ẹ̀fì bá ń parí ẹ̀ àmì méje tó ní nánú ni o ẹ ṣe tí ó ṣe wà 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 ẹ tí ò bá mọ 1 2 3 tó bá rí pé àwọn èèyàn ti dákẹ́ ló náà dákẹ́ ṣùgbọ́n tó bá rí pé wọ́n ń ṣe àmì yẹn lọ kó máa ṣe lọ. bàbá wa gbogbo ìgbà tí ó bá jẹ́ gbogbo ìgbà tẹ́ ń lò láyé gbogbo ìgbà tẹ́ ń lò láyé ẹ̀mí ló ní kí n ṣàdúrà yẹn. gbogbo ẹ̀yin èèyàn wa nípínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkó ní Kwara ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ yìí dé mo kí yín pé ẹ kújọ́ mẹ́ta o èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ayọ̀ Ògúnṣínà tí gbogbo yín mọ̀ ní pápá lolo wọ́n pè lọ́rùn ó ta kókó múránṣẹ́ ọkọ̀ kútẹ́lú ẹsẹ̀ kẹ́ irúkọ ẹsẹ̀ kọ́ ọ̀dà mo kí n pẹ́ kú déédéé wòye o ojú òní tí. ọ̀bẹ ẹ bá mi gbọ́ wọn tí ń lórí nígbà tí sọmọ ọmọ kan fẹ́rẹ̀ ń lórí nígbà tí gan ẹ kí wọ́n specially. lákọ̀ọ́kọ́ náà mo kí olóòtú ètò yìí nígbà tí ìyẹn Táyé Lolú Èjìrẹ́ ará Ìṣòkùn Ẹ̀dúnjọbí ọ̀bẹ kìsì bẹ́kẹ́sẹ́ òun ọ̀bẹ ilé alákìsà ilé aláṣọ ilé onídàmásì lọ́bẹ̀ sí mo kí gbogbo ẹ̀yin ṣèmi ní nígbà tí ẹ nífẹ̀ẹ́ ètò nígbà tí tó yẹ pé ọ̀kan ṣoṣo ọ̀kan lọ́mọ ni ní gbogbo àwọn tó máa ń jẹ́ níṣẹ́ tá à ń pè níṣẹ́ eré ìtàgé tàbí móhùnmáwòrán nílẹ̀ Nàìjíríà wa yìí gbogbo ẹni olólùfẹ́ mi sọ pé láti ìlú ọba ni o Amẹ́ríkà ni o Georgia ni o Italy ni o anywhere throughout the whole world tí wọ́n ní nígbà tí tó pé nígbà tí ó gbé mi jáde inú mi dùn ó jẹ́ kí n tó padà sí limelight
bó ṣe pẹ́ kó lọ́wọ́ ọjà ló lọ ṣe ń bẹ̀ bó ṣe wípé wọ́n gbé ọ sáyé ní odindi ni wà láìdàláì ó ṣẹ̀ṣẹ̀ bọ́ sílé ayé ọ̀tún ni nígbà tí mo wà ní báyìí nígbà tí wọ́n gbé mi jáde báyìí nǹkan báyìí lọ́wọ́ mi tó mo kí yín o ẹ ṣe ẹ̀kọ́ àdúró ṣe. bàbá ọjọ́ bí èèyàn yìí kan la wà ń bẹ̀ lé ní báyìí kálẹ̀ ni náà àti kó tó jọ́ mélòó kẹtùmẹ̀ tó ṣe ọjọ́ bí lé ní. tí a bá sọ pé ọmọ mi ni Samson Eluwole ọmọ mi gidi ni ọmọ mi gidi ó ń ṣe 70 years lónìí ọ̀gá ẹ̀ àìṣó pẹpẹ ló jẹ́ bí àbúrò mi tó tún jẹ́ ọmọ mi náà ọ̀rẹ́ mi dẹ̀ tó ni alábàáṣiṣẹ́pọ̀ mi tó ni nígbà tí àìṣó sì jẹ́ àìṣó ni Eluwole ti wà ń bẹ̀ gẹ́gẹ́ bí mọ́níjà fún ìgbà náà mo ti mọ Samson ọmọ dáadáa ọmọlúwàbí ni mo dúpẹ́ wípé iṣẹ́ sì ṣojú ẹ̀mí mi ọ̀gá ò sí lọ́wọ́ àìṣó ti lọ ṣùgbọ́n ó di ẹgbẹ́ yẹn múndòdì kò sí ìyapa láàrin òun àtàwọn ọmọ àìṣó àtàwọn àìṣó àtàwọn tá a jẹ́ olólùfẹ́ àìṣó tá a jẹ́ ọ̀rẹ́ tá a tún jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ ẹ̀ ọmọ dáadáa tá a pé ọmọlúwàbí ààrẹ àgò of the source bàbá wa ọ̀ọ́nìrìṣà ló fi jẹ́ ńgbà náà nígbà tó sì wà láyé a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kò bàjẹ́ ẹ̀yin náà ti di pé ẹ̀ rojú rẹ̀ kó kọ́ ọmọdé mọ́ra kó kágbà mọ́ra kò lọ́ta èèyàn bíi tèmi ni mo mú ìṣẹ́yìn pé ní agbára Ọlọ́run ní agbára Ọlọ́run wọ́n ní ọdọọdún ni ṣáko máa ń rúwé ọdọọdún ni Samson ọmọ wà sí nínú ọlá nínú ọlà nínú iyì nínú ẹ̀yẹ gúnugún ni kìí kúléwe akalamọ̀gbè kìí pọdún jẹ lágbára Ọlọ́run kò ní kúléwe kò dẹ̀ ní pọdún jẹ igba ọdún kan ní ọmọ jẹ fún iṣẹ́ rẹ̀ tí ń ṣojú ẹ̀ kò ní tán bẹ̀ báyìí lórí aya lórí ọmọ kò ní kábàámọ̀ lórí iṣẹ́ yìí kò ní kábàámọ̀ wọn ò wá ní fi pìtàn wọn ò ní nàka burúkú sí pé òun ní lọ́wọ́ ẹ̀rí wò bí Ọlọ́run ṣe ní kí ojú ọ̀run ọmọ mọ́ kó máa funfun tó máa ń jẹ́ ìtẹ́wọ́gbà fún gbogbo ọmọláyé bẹ́ẹ̀ lòun náà máa jẹ́ ìtẹ́wọ́gbà lójoojúmọ́ láti sìn lọ àtiwọ́ náà táyé lórí èjì rẹ̀ àtẹ́wọ́gbà rẹ̀ lórí láàrin òṣìṣẹ́ láàrin àwọn òṣèré láàrin àwọn ọmọ Nàìjíríà láàrin gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè tí bẹ lágbàáyé ò ní tẹ́bẹ̀ iléeṣẹ́ yín nígbàtí yóò máa lò kìnnìún kò ní lọlẹ̀ láéláé. bàbá àgbà àti ọlọ́run bọ̀ sí ojú òkú ẹ̀rọ ọlọ́run. bàbá àgbà ẹ̀dá onílé ọ̀tá. àti sílẹ̀ tí bá tí wọ́n kọsà láti wọ́n ti lówó. ẹni ọjọ́ tó gbé bọ̀rọ̀ ẹni owó ẹni náà. ààrẹ alùpùpù ní ìsìn àwọn àgbàgbà mú àgbàgbà. òkè ẹ̀yìn wa nínú ilé o pé ojúlẹ̀ mi ò wọ́n ní fọ́ o etí yóò ní di o ẹ̀ ní sáláìní o ẹ̀ ní bíbànújẹ́ lọ ayé yín ẹ ṣeun orúkọ mi ni Alhaji Abdulateef Babatunde Bangbọdẹ tí o gbóyè mọ̀ ní fọ́kòkò tàbí kẹ́gbẹ́ lágbà tí ò tún lé ẹ
ẹ ṣe. wọ́n ń wò yín bí lẹ́ni pé ọjọ́ bí èèyàn ńlá kan là ń ṣe lẹ́ni ẹ bá mi yànnà ní ọjọ́ bí ta là ń ṣe lẹ́ni àdìgbò tó gbà ó tẹ́tí mọ́ bàbá yìí. ọjọ́ bíi Samson Eluwole Samson Eluwole tí o gbé ẹ mọ̀ ní Jinadu ó ní ó ṣe àjọ̀dún ọdún Adorin ọdún 78th birthday òun làwọn bá ṣe àjọyọ̀ lónìí kọ́nà bá ní jọ̀rọ̀ kọ́jẹ́ kẹ́mìrì ogun gbogbo tí ó lò láyé kọ́ má fi ìbànújẹ́ lò òun là bá sọdún kọ́nà jẹ́ kọ́ pẹ́ láyé kó má fi ìbànújẹ́ lọ ayé rẹ̀ kọ́mọ̀dé ní ìráre àìsàn tí ó ṣe ní obìnrin tọrọ owó fún ọlọ́mọdé ọ̀sẹ̀lẹ̀ sí láìpẹ́ méjì ọlọ́run. bàbá ó tó gbà ó tẹ́tí mọ́ bàbá Jinadu. ó tó ọjọ́ mẹ́ta ilẹ̀ àtọ́ ọlọ́run ó ti ṣe ọjọ́ ti pẹ́ kì í ṣe ọdún kékeré nígbà tí àwọn ti wà pẹ̀lú ọ̀gá àìsò pẹ̀pẹ̀ àti mara wa àtìgbà yẹn láti mara wa dáadìjọ́ sọ̀rọ̀ ẹ̀ bọ̀ ọlọ́run ti pẹ́ kí àárín wọ́n dàrú títí ló fi dòní kọ́nà wà láti jùlọ kọ́ mọ̀ jẹ́ kí kó tún aká báyìí kárùn ọmọ tún aká. àwọn olólùfẹ́ yín tí wọ́n yé bèrè yín tán nífẹ̀ẹ́ yín ẹ bá mi kí wọn sà. ó dúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ọlọ́run nífẹ̀ẹ́ yín náà o ẹ ní mọ́ bànújẹ́ ẹ ní sunkún lórí ọmọ gbogbo ní jẹ́ àbànújẹ́ ọlọ́run jẹ́ ọ̀sẹ̀lẹ̀ tí o ẹ sì ní sáláì ní ẹ ní wọ́wọ́ tí o ó dúpẹ́ lọ́wọ́ yín gan o ẹ ṣé o. orúkọ mi ni Alhaji Karim Aremo láti wọ sí gbogbo yẹn mọ̀ sí tọwọ́ ń dùn. pẹ̀lẹ́ sà. ẹ sà. láàrin yín bílẹ̀ ní kí ni nǹkan tí ẹ̀ ń ṣe ń bílẹ̀ ní. òun dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run mú mọ ọjọ́ ìní à ń ṣe ayẹyẹ fún bàbá wa olóyè Olúwọlé Samson Jinadu Ewele òun ló ń ṣe 70 years ní láti wá ṣe àjọyọ̀ fún ní ọjọ́ ìní kọ́lọ́n bá láàánú rẹ̀ kó jẹ́ ó ṣe ọ̀pọ̀ ọdún láyé ẹ̀yin náà tẹ̀dẹ̀ wá náà ojú òní tìyìn iléeṣẹ́ yín yóò máa lọ sókè ní ní kú láéláé. tó gbà wo tẹ́tí mọ́ bàbá wa Jinadu Ewele. ó ti pẹ́ o tó pé mo rántí ngbà tí tíátà mi mò ń ṣe lẹ́kọ̀ọ́ ngbà tí mo wá dé Ìbàdàn ẹ̀gbọ́n mi ọ̀gá mi Bello òun ló wá mú mi mọ aisho pẹpẹ ní 1983 ó fà mí lé lọ pé kí n máa bá ń ṣe pọ̀npá tí mo wà ń bàdàn àti gbà yẹn lèmi pẹ̀lú Jinadu náà àwọn dẹ̀ ní máníjà aisho pẹpẹ àti gbà yẹn kò sí tọ̀tọ̀ bá ń lọ tí mo kì í bá wọn lọ níjọ́ náà lọ́hùn bá ṣe mọ́ra náà ọjọ́ ti pẹ́. orúkọ mi ni tó wó ṣe Isiaka tí wọ́n mọ̀ sí lógùdù bẹ́ńbò. àwọn àmì fún ọjọ́ bíi bàbá wa Jinadu ó tó jọ̀wọ́ tẹ́tí mọ́ bàbá kí lẹ fẹ́ sọ nípa bàbá. tí n bá ní máa sọ n ò lè sọ tán ẹ sámọ̀ pọ́gà mi ni mo bá wọn lẹ́yìn olóògbé Ìsọ̀lóògùn Sọlá ni Ìsọ̀lóògùn Sọlá lọ̀gá gbogbo wa ìṣe wọn máa wù mí wọ́n jẹ́ àríkọ́ṣe wọ́n jẹ́ ẹni tí èèyàn lè tẹ ojú ẹsẹ̀ wọn mọ́lẹ̀ àtọmọdé àtàgbà ni wọ́n kó mọ́ra tábání ká máa ròyìn bàbá tí ń jẹ́ Jinadu a lè ròyìn rẹ̀ tán nígun tọkọ sí èmi ọ̀dà pípọ̀ èèyàn ni ọlọ́run jẹ́ kẹ́mi wọn ogun wọ́n fọ́ pàwọ́ wọn ó fèrè ìjòbí wọ́n ìfọ̀rọ̀ mi ṣe èmi náà sì máa gbáàtì dájọ́ ọmọ kiri kàní. ìwà wo lẹ́rù báwọn aráalé lè rímú wà nínú ìlò bàbá Jinadu Ewele. ó ní wà pẹ̀lẹ́ ó ní ìrọ̀rí gbogbo ẹnikẹ́ni tí ọlọ́run bá sì gbé kó máa gbé ẹsẹ̀ láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ̀ tí ó bá sí ẹsẹ̀ gbé ó yẹ kéèyàn máa tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run ò pé ó burú fún rí lóòótọ́ bó tiẹ̀ jẹ́ pé kò lè má rí bákan ṣùgbọ́n kò sígbà tó burú fún un débi wípé àwa mọ̀ lára rẹ̀ ọlọ́run ọba mi kẹ́ ọ ń bẹ́gbẹ́ pé ọ ń bọ̀ rẹ̀ pé ọ ń bẹ́ bí pé nínú iṣẹ́ tíátà gangan kìí ṣaláfọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́run gbé débi tọ́ da ọlọ́run túbọ̀ máa tẹ̀síwájú nítòkù tí wọ́n lò nínú ayé wọn kí wọ́n má lò nù nira bó ṣe jẹ́. èmi ni wòlíì àti ajínrere Timothy Abbas Arabambi tí mo jẹ́
gbákejì ajínrere àgbà fún ìjọ apostoli ti Kristi káàkiri gbogbo àgbáyé tí gbogbo èèyàn mọ̀ sí bàbá ilẹ̀ àtúnṣe. ìbílẹ̀ ní gbé ọjọ́ bí báwo lẹ ṣe jẹ́ ọjọ́ bí bàbá àkànlá ń ṣe lé nàbà àyànnà náà bí wọ́n ṣe jẹ́ sí ìsà. ẹ̀yin ẹ lọ gbé fọ́tò bàbá kẹ́ ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ tèmi ẹ rí i pé àjọra wa díẹ̀ èmi bàbá ti jọ mọ́ra lórí tẹlifíṣàn ni mo kọ́kọ́ mọ̀ wọ́n but ìgbà yẹn ìyàwó tèmi máa ń sọ fún mi pé èmi àti wọn jọra púpọ̀ bọ́tọ́ wá dijọ́ kan àwọn máa ń wá mi wá wọn ò ní bá mi sí church so asámísàrà bọ́tíjọ́ kan èmi ẹ̀ sájọ pàdé ní iléeṣẹ́ kan so láti gbà yẹn lèmi wọ́n ti jọ súnmọ́ ara wa so nítorí ọ̀fẹ́ Jésù Kristi a jẹ́ ọ̀rẹ́ bí ọmọ ìyá so mo sì rí i pé ènìyàn dáadáa ni wọ́n tí wọ́n máa ń dúró tìyàn tí wọ́n sì máa ń wà pẹ̀lú èèyàn nítorí ọ̀fẹ́ Jésù Kristi nígbà Ọlọ́run ó tún wá ṣe wọ́n tún jẹ́ alàgbà nínú ìjọ apostoli ti Kristi tá ń pè ní CAC so ọ̀nà tá a gbé súnmọ́ra wa ó pọ̀ gan. ẹ bá mi ṣàdúrà fún pé ní ìtọ́ṣe 70 wọ́n á ṣe ọ̀pọ̀ ọdún láyé. lórúkọ Jésù Kristi tí Jésù ọba tètè dé bàbá ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé tí Jésù bá sì dé kankan lórúkọ Jésù Kristi àtèmi àtàwọn tilétilé wa àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi tẹ́ ń wò wá gbogbo wa bá Jésù Kristi jọba Jésù Olúwa wa mo kí wọn pé wọ́n kú oríire ayẹyẹ ọjọ́bí wọn àádọ́rin ọdún. ẹ káàsán o gbogbo ilé a dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú dìde o. fún ọdún wa báwo ni ẹ ṣe jẹ́ sí bàbá. èmi Táíwò Elúwọlé ní ìyàwó Chief Samson Eluwole Jinadu Ewele. ní ṣókímà ó tó ọdún mélòó àti pé bolẹ́ ti pàdé bàbá ẹ̀jẹ̀ sáré kàkàtàrí ṣe tàbí díẹ̀. Èkó náà nílé wa la ti pàdé Èkó la ti pàdé nílé wa. Wọ́n ti ń ṣe ń gbà. ẹ̀ẹ́dẹ̀bẹ̀rù pé àwọn onítíátà nǹkan náà máa ń fẹ́ràn obìnrin. Rárá ó ń gbà tó jẹ́ pé kò tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni so mo wá wò pé ọjọ́ ọ̀la ẹ̀ ó dáa kájọ fọwọ́sowọ́pọ̀ kí gbogbo ẹ̀ kó lè jọ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí wípé òkú ẹ̀kọ́ ni wọ́n ń ṣe ó ń celebrate 70th birthday ẹ̀ mo dẹ̀ ní ìgbàgbọ́ nínú Olúwa wípé ẹ̀mí ẹ̀ máa gùn fún àwọn ọmọ ẹ̀ àti fún ẹ̀mí ìyàwó ẹ̀ pé ẹ̀mí ẹ̀ máa gùn fún àwọn ọmọ ẹ̀ àti fún ẹ̀mí ìyàwó ẹ̀. ìmọ̀ràn wọn wá fẹ́ fún àwọn ọ̀dọ́ táwọn náà ṣègbéyàwó lórí bá ṣòro báyìí sí ẹ ti wà ní ìrìn àjò yóò ti pẹ́ díẹ̀ ẹ bá mi gbọ́ wọn ọ̀dọ́ mọ̀ràn ọkùnrin obìnrin. ìmọ̀ràn tí mo fẹ́ gba àwọn ọ̀dọ́ wò yìí ni pé má wo owó má wo ọlá má dẹ̀ wo fame gan so you team up together and work hand in hand to attain whatever you want to so ìmọ̀ràn tẹ́mi gba àwọn ọ̀dọ́ wò yìí nìyẹn pé àforítì òun ló lóhun gbogbo kó má wà tún ìgà láti wá nǹkan tí ò sọnù kiri. ẹ káàsán o èjì rẹ òyìnlàkí wíníwíní lójú orogún ìgbèrò lójú ìyá ẹ ọbẹ kìsì bẹkẹsẹ ọsọlé alákìsàdé ní à ń gbà aṣọ wàá sọlé èmi délé à ń gbà aṣọ o. ẹ ṣeun bàbá ọjọ́ bí mo fi ṣe máa sọ sọ̀rọ̀ ẹ̀yin ṣé mo lẹ́yìn báwo ló ti jẹ́ nítorí ọjọ́ bí lè sà. ọ̀rẹ́ mi ni ànábì ọdún ewu alàgbà Samson Eluwole ọ̀nsọ́jọ́ bí lónìí ọkà látòrí ení tẹ́ ẹ dáàdọ́rin ọpẹ́ ni o mo bá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi náà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí gbogbo ẹ̀ jọjọ sojú ẹ̀mí wa ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fà mú a máa dúpẹ́ àwa òkú àṣàìsàn débi pọ̀ rẹ́ mi ń ṣe àjọ̀dún àádọ́rin ọdún ó gbìyànjú Ọlọ́run ó ṣe o Ọlọ́run ó ṣe o. àwọn aláàmà wò ó pé àgbà òṣèré ni ó tó yọ mélòó tó pàwọ́ tẹ́tí wọn bàbá wa. àtìmọ́ra ti pẹ́ ní ilé sọpọ́jú orí báyìí la wà ṣùgbọ́n gbà náà àwọn wà lọ́dọ̀ ọ̀gá àwọn àìsàn pẹ̀pẹ̀ èmi náà wà pẹ̀lú ọ̀gá mi oyè tó jí so ìgbà náà ni gbogbo wa ti ń jọ ń rìn tá à ń pàdé tínú wa ń dùn tí Ọlọ́run sì ń fún alálàáfíà ara ti pẹ́ tá a ti jọ wà.
alàgbà Samson Eluwole ó jẹ́ èèyàn dáadáa olóyè ni ní Ilé-Ifẹ̀ ààrẹ àgọ́ of the source ṣe é sì mọ̀ pé kán tó fìyàn joyè láàrin ìlú ọ̀n láti jẹ́ èèyàn rẹ̀ Samson ní ìrẹ̀lẹ̀ kì í so ń jàngbọ̀n kì í sì so ń bànújẹ́ kì í ṣe lérò èèyàn dáadáa ni kì í sọ̀lẹ àìjọ́lẹ̀ rẹ̀ ló jẹ́ rí gbogbo àpapọ̀ lónìí ẹ̀ ń bá jọ́lẹ̀ yóò ti pàṣẹ tíátà tí yóò ti lọ bòmí ṣùgbọ́n irọ́ bó tiẹ̀ jẹ́ pò náà ti bìkan bọ́ ọbẹ̀ ni ó ti ta mọ́tò rí síbẹ̀ náà Ọlọ́run fún un ní àǹfààní àti lè bọ́ta pé èmi rèé kí òkìkí rẹ̀ ọmọ parun kọ́lá rẹ̀ ọmọ tán kógo rẹ̀ ọmọ wọlẹ̀ làlàólà wàlàkùràtà ìlà abẹ́rẹ́. bàbá wa Tafa Olóyèdé ní Ṣókí mo ní ọmọ wọn ti fi wálẹ̀ lọ mo ní wọn kí èèyàn yín gidi náà ni wọ́n. bẹ́ẹ̀ ni sọ méjì mẹ́ta nípa wọn kọ́nà bá fọ̀rọ̀ fẹ́ wọn. Tafa Olóyèdé àbúrò mi ni tí èfi jẹ́ kí n sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ ni pé kò dáa kí bàbá ọkọ ọmọ ó tójú bàbá kú ó tàbùkù ẹ̀gbọ́n ó tàbùkù òbí ọmọ kó tó ìyá kọ́ ọmọ rẹ̀ ó tójú ẹ̀ lọ́rùn àbúrò mi John èèyàn dáadáa ni onírẹ̀lẹ̀ ló ná ó sì mọṣẹ́ ìwà yìí John Tafa Olóyèdé ọmọ iléeṣẹ́ kínní ní ìlú Ẹdẹ. ẹ bá mi kọ́ àwọn olólùfẹ́ yín tó fẹ́ràn yín tó ń yé béèrè yín lórí Nígbàtí bí ẹ bá mi kí wọn. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ẹ máa ń retí mi lórí ètò Nígbàtí ojú yín ò ní fọ́ o etí yín ò ní di o inú yín ó máa dùn ṣáá ní lágbára Ọlọ́run ẹ̀ ní rí ìbànújẹ́ kéré ó tóbi kò ní kàn yín o ẹ ṣé o. ẹ ṣé sàn àdúpẹ́ fọlọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín o ẹ kújọ́ mẹ́ta o. wá ń bí torí birthday bàbá wa Jinadu Ewele ẹ bá mi sọ díẹ̀ nípa wọn kí ni ṣókí àti ó tó gbàwó tí ẹ ti mọ̀ wọ́n. well ẹ má gbàgbé wípé èmi ni gómìnà fún ẹgbẹ́ òṣèré tampan lọ́yọ̀ state bàbá dẹ̀ jẹ́ mẹ́mbà mi ẹ̀tọ́ mi gba kí n wá síbí kémi náà ṣe ẹ̀tọ́ tèmi náà so nítorí ẹ̀ la fi wá síbí láti wá yẹ bàbá wa sí tó jẹ́ kan nínú àwọn àgbààgbà wa ní Ọ̀yọ́ state. ẹ ṣe mà kí ni a fẹ́ bá mi wish bàbá ní ìtọ́sẹ̀ 70 years ní ọdún láyé nísìnyí. mo wish bàbá ní happy birthday ìgbà ọdún kan lágbára Ọlọ́run gbogbo wa wà láyé nígbà tá a bá tún padà wá ṣe 80 lágbára Ọlọ́run. fáwọn tí wọ́n fẹ́ ṣe eré orí ìtàgé pàápàá àwọn obìnrin ẹ bá mi gbà wọ́n mọ̀ràn wọ́n ń wò yín báyìí ẹ bá mi gbà wọ́n mọ̀ràn. ẹ wípé kí wọ́n ṣe sùúrù kọ́ máa fọwọ́ wọn fa tọ́wọ́ wọn ò tó Ọlọ́run ló máa ń fún yàn lórúkọ pẹ̀lú ọ̀pọ̀ àdúrà kí wọ́n dẹ̀ tẹpá mọ́ iṣẹ́ wọn ògo tí wọ́n náà àbújáde. mo kí gbogbo àwọn èèyàn wa jákèjádò àgbáyé mi jẹ́ ti ń wò mí pé wọ́n kú àsìkò yìí inú mi dẹ̀ dùn fún ayẹyẹ àádọ́rin ọdún tí wọ́n wá bá mi ṣe mo dúpẹ́ eré náà kárí. bàbá kílẹ̀ rò bí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ẹ lè rí dìmú ní ìjẹ́tì ló 70 years lórí ìláyé káwọn ọmọdé náà tún lè rí wọ́n nù. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ torí kó dùn kó pẹ́ Ọlọ́run bá ní fún ní ṣe Ọlọ́run ṣe mo dúpẹ́ gan. ní ìtẹ́wá ti 70 years yìí báyìí sì bá mi sọ nǹkan kan tẹ́ fẹ́ kí àwọn olólùfẹ́ yín káàkiri kẹ́ ọ̀kẹ́ mo ti pé 70 báyìí ìkọ́ báyìí lẹ́mi ẹ fẹ́ kọ́ ṣe fún yín ẹ bá mi sọ. mo fẹ́ mi wà tà láàfíà ni inú mi dùn pọ́n dẹ̀ tún máa nífẹ̀ẹ́ wá sí i ohun tí mo fẹ́ náà nìyẹn. fáwọn ọ̀dọ́ àwọn tọ́jú ilé orí ìtàgé táwọn náà ṣe ń bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn tọ́lẹ̀ rí ibà ìtinú wọn ní bàbá ló ti 70 ẹ bá mi gbà wọ́n mọ̀nà ẹ bá mi sọ fún wọn. kí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n jó ṣèrè kí wọ́n ṣe sùúrù kí wọ́n má lè tí ò sọnù kí torí pé Ọlọ́run ò gbàgbé ẹnìkan kò sí ní ó tó yá èèyàn adébi tó ń lọ so Ọlọ́run ò gbàgbé wa. lẹ́yìn tí wọ́n bá ti rí ẹ̀tọ́ ọmọ bàbá tí ń ya fọ́tò bàbá àbábẹ́ yẹn yes lẹ́yìn ẹ̀ ayéwà máa bọ̀ ní kú straight àti àwọn bàbá yẹn àti àwọn bàbá àtọlọ́jọ́ bí àwọ̀ àjò ẹwà àjò dáadáa bẹ́ẹ̀ ni oní nǹkan ní ajé ó ṣe. àwọn ẹlẹ́pà ẹ̀wọ̀n òjò dáadáa. oyin lọ́lá o ọgbà ọ̀yá àdùn mi o ó jòjò lónìí.